Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ léyìí o. Baálé eléyìí mo kí wa, ìyálé eléyìí mo kí wa. Gbogbo ẹ̀yin ọ̀dọ̀fin ìlú yìí mo kí yín, baálé ìlú yìí mo kí yín, gbogbo ẹ̀yin ládéládé mo kí yín, gbogbo ẹ̀yin lóyè mo kí yín. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń fọ̀ tó ń jáwé òtítọ́. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń fi òsì ìwà gbò òtítọ́. Mo kí gbogbo wa pé ẹ kú ìkàlẹ̀. Ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Kájọ gbádùn ẹ̀kọ́ béléngá yìí. Ta ló wà nínú búdò omi tí ń domirú? Èmi ọmọ yín náà ní Lúpọ̀nà ọmọ Ayédàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Gbogbo etí tí bá ń gbọ́ mi o, jákèjádò gbogbo àgbà ńlá ayé, etí náà ò ní di. Ayé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ, wọn ò ní fomi ata támbà fún yín. Bu omi lá máa gbọ́, àní gbọ́ bùwá àgbo nílé ẹnì kọ̀ọ̀kan wa. Àdúrà yẹn ò yẹ lómi. Ilé tí wọ́n bá ń sọ pé ẹ bá ń bomi, wọ́n ń jẹ àmàlà tó dáa lọ́wọ́ ni tàbí yán pẹ̀lú ẹran ìyá tó nígbéraga. Ẹ mọ̀ tí iná bá dun ẹran ìyá tán yóò wá sapá báyìí, tàbí bí wọ́n ti ń jẹ ẹran ògúfe àti yán tó fẹ́lẹ́ tó wá fomi tútù lé. Ṣùgbọ́n bùwá àgbo oríṣiríṣi ọ̀nà ló kú sí. Ẹni àárẹ̀ mú, ẹni jẹ̀dí ń ṣe, ẹni àrùn kì í bá ń ṣe, bùwá àgbo nù. Bùwá àgbo ní yálé ẹnì kọ̀ọ̀kan wa, bùwá omi tútù òun ní ọ̀yàlé gbogbo wa. Kí la fẹ́ kọ́ra wa lẹ́kọ̀ọ́ lé lórí? Nílẹ̀ Yorùbá, wọ́n ń pe egbò kan ní egbò Adaa Jina. Kò síbi tí ò ti lè múyàn. Wọ́n wò yọkọ̀ kò ní jiná. Omi ìbí tí ń jiná yọ máa tú padà, bí tí ń jiná yọ máa tú padà. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Díẹ̀ lára ẹ̀kọ́ tá a kọ́, tá a jókòó kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà, òun la fẹ́ jù díẹ̀ lẹ́nu. ń bẹ lọ́wọ́ ẹ̀yin náà, ń bẹ lọ́wọ́ yín. Àwọn bàbá wa lẹ̀ Yorùbá wọn la ijú gbà fògùn sínú kú. Ńgbà tó lẹ́kọ̀ọ́ kan tó fi kọ́ aráalé rẹ̀, tó bá kú ta ni ó ṣàdúrà fún ọ. Ẹni tí ò fógun bàbá àti ẹ̀ òun ní òfin bàbá ẹlòmíì gbà á. Ṣé rí ẹranko kan bẹ, ẹranko tó gbajúmọ̀ ni, ọ̀rẹ́ gbogbo èèyàn ló jẹ́, láńlọ́ọ̀dù ló jẹ́, ayálégbé ló sì tó jẹ́, àjọ ń gbélé ni. Fẹ́ni tó bá rà á sílé
wọ́n jọ máa ṣeré àtolówó rẹ̀ ni à ń pẹranko náà ní ajá sájà ni wọ́n wá pọ́nlé tó wá ajá. Inú ajá dáa púpọ̀, ajá sì lóòótọ́. Làwọn àgbàlagbà fi sọ pé ajá kì í ṣọ́ ojúlé méjì. Bí ẹ bá fajá sọ ibẹ̀ ní sọ o, ajá ò ní ṣọ́ ojúlé méjì. Àṣírí tí ń bẹ lára ajá àti bí a ti lè fi ṣe ìwòsàn fún àdá àjínà. Oògùn àdá àjínà pọ̀ lọ rẹpẹtẹ o, ṣùgbọ́n tara ajá mọ́kọ́ fẹ́ mú díẹ̀ fún wa. Ajá bí rere ṣe wà lára rẹ̀ bẹ́ẹ̀ náà láburú wà lára rẹ̀. Dáadáa bẹ̀ làwọn sọ fún wa torí pé dáadáa làwa máa ṣe láyé. Tí wọ́n bá pa ajá, ẹ máa lọ ọ̀dọ̀ àwọn tí wọ́n máa pa ajá tà. Tí wọ́n bá la inú rẹ̀ yóò funfun gbòó ni, inú ajá máa funfun ni. Egbò àyìn àgbàlagbà tó bá rí bẹ́ẹ̀ máa já mi o. Ṣé ẹ rí ahọ́n ajá yìí, ahọ́n ajá tẹ̀ ń wò yìí? Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà. Ṣé ẹ mọ̀ wípé ajá ní kinní kan, àwọn eléyìnbó máa pè kinní kan ní kíẹ́rìn. Dókítà ni ajá o, jagunjagun sì ni ajá. Dókítà ni yàtọ̀ àwọn èèyàn mi ní kútọ́ ni wọ́n á ní dòtó ni. Dókítà ni, jagunjagun sì ni ajá. Ẹ wo ahọ́n rẹ̀ yìí, òun ni mo fẹ́ dá a lẹ́kọ̀ọ́. Gbogbo ohun tí ń bẹ lára ajá ní fi dá a lẹ́kọ̀ọ́ o. Gbogbo nǹkan tí ń bẹ lára ajá òun ní fi dá a lẹ́kọ̀ọ́. Tí ajá bá wà ní bọ́ọ̀mù sì fẹ́ pè é o. Gbogbo ìlú tí wọ́n ti máa gbọ́ mi ọ̀pápọ̀. Tí olówó ajá bá wà nínú ilé, tájá náà sì wà nínú ilé, tí wọ́n sì tilẹ̀kùn, tí aburú bá ń bọ̀ wá láti ta ajá ó sì ti rí. Pètèpètè lajá ò rí torí pé àwọn ọ̀jọ̀gbọ́n wọn a máa lo nǹkan kan lára ajá fi ṣoògùn aríran. Má bì mí o, ìní dán lóhùn. Lára àwọn ẹranko tó jẹ́ aríran, ajá ọ̀gá lọ́jẹ́ nù wọn. Ẹṣin ọ̀gá lọ́jẹ́ nù wọn. Àgùntàn ọ̀gá ni. Olóńgbò náà ọ̀gá ni. Tó bẹ́ẹ̀ náà ni ẹyẹ kàró aríran lòun náà mẹ́ńkọ́là ń lọ. Àjín ajáṣẹ́ àgbà òjọ̀gbọ́n ni. Tí olówó ajá bá ní egbò lẹ́sẹ̀ ráyè, ẹ rí i pé ajá ó máa la ahọ́n rẹ̀ yẹn pẹ̀lú itọ́ tí ń jáde lẹ́nu rẹ̀ yẹn, oró ńlá ni. Tí ajá bá ń la ẹsẹ̀ yóò rí i pé òun la bí ṣe ń la yẹn ẹsẹ̀ yóò sì máa jiná. Àṣírí ni. Ahọ́n ajá yẹn pẹ̀lú itọ́ ẹnu ẹ̀ tí bá ń la ibi tí ń dùn yẹn yóò sì máa jiná. Ẹ jókòó ẹ má pariwo mọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bá dàbí irọ́ ẹ bí àwọn àgbàlagbà tí ń fi báyìí kọ̀wé kọ́ ní ìwé fún yín o. Àwọn àgbàlagbà ọ̀jọ̀gbọ́n àwọn ọmọ oníkẹ́ẹ̀bí. Ẹni arákùnrin kan sọ̀rọ̀ kan Lúkúmọ́nù ọmọ Àyándàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbọ̀ sọ pé báyìí kódà àwọn bá fẹ́ já ní àwọn ọdẹ ní ẹbí. Nǹpa àwọn ọdẹ tí ń jẹ̀gbín jẹ̀kára wọn o, ó ti yé yín o. Àwọn ọdẹ tí máa pa ẹja fúnbìnrin ní láago 5 àbọ̀rọ̀ lẹ́kọ́ ní ìwé o. Àwọn ẹgbẹ́ mi bá ti mú bíi 2000 lọ́wọ́ tó lọ ilé ọtí. Tó wọ́n bá ń pẹja aborí bíi 2 kan fúnbìnrin.
yóò máa wíwó tó wò tó gbogbo ohun tójú rẹ̀ tó àtúntójú rẹ̀ tó ní ọmọ àwọn ẹ̀kọ́ là ń béèrè lọ́wọ́ yín o àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọdẹ tí ń yìnbọn pa ẹran inú pápá àwọn àgbẹ̀ tàbí àwọn tó jókòó tàgbà tó yẹ tí wọ́n ń gbélé tí wọ́n ti fara ti àwọn àgbàlagbà tí wọ́n kẹ́kọ̀ọ́ àwọn ni mo ní kẹ́ bí. páàtì kan lára ajá ahọ́n rẹ̀ àìsí ìdébi eegun rẹ̀ o àìdébẹ̀ o èékánná ọwọ́ rẹ̀ àti ìdébẹ̀ o irun ara rẹ̀ àti ìdébẹ̀ o. a lè má sọ gbogbo ẹ̀ tán ṣùgbọ́n gbogbo ohun tí ń bẹ lára ajá ló wúlò bẹ́ẹ̀ náà lórí fún màálù gbogbo ohun tí ń bẹ látara màálù láti bí ìwo rẹ̀ débi pátákó ẹsẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ ló á sọ fún wa ẹ má dára nílà àmọ́ á sọ fún wa á sọ fún wa. báwo la ṣe lè fi ahọ́n ajá tọ́jú egbò àdáà Jina? ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan èmi lọmọ yín náà ní Lukman ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ dákun ẹ fura o àwọn èèyàn ti ń jí fídíò wa gé o wọ́n ti ń jí fídíò wa gé o wọ́n kọ ọkọ wọn sí gbogbo bí aráfẹ́ kọ́ wa sí wọ́n ń yọ ọ́ kú o a ní sépèlé wọn ṣùgbọ́n gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe àwọn ní ò ní jèrè rẹ̀ a sépè o ṣe mọ̀ kádùá àlàṣe ìgbà tẹ́nìkan ṣiṣẹ́ ẹ̀yọ ọkọ̀ ẹ̀ kú ò ẹ̀ wá ń fẹ́ pọ̀ tí ń sí tó àwa náà wàá ṣe ládùúgbò fún wọn pé gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe o wọn ò ní jẹ́ ẹni ẹlẹ́ni ní ọ̀jẹ̀ṣẹ̀ wọn. tí èèyàn bá ṣe nǹkan tó bá èèyàn lọ dá Facebook lẹ̀ làákàyè rẹ̀ ló fi gbé kalẹ̀ ẹ wo bí tí Facebook dé láyé yìí ta ni ọjà àǹfààní rẹ̀ bí kíní kan bá ṣẹlẹ̀ ní kọ́ńtírì kan wọ́n rí ní kọ́ńtírì kejì àǹfààní ni èyí ìwọ náà bá mọ̀ fílẹ̀ káyọ̀ ọjà àǹfààní náà ṣùgbọ́n kọ́ máa lọ jí nǹkan ní nǹkan kọ́ máa fi sọ̀rọ̀ àkọ́dá àfi nǹkan yìí lẹ̀ torí kẹ́ lè wá bà wá o ó lè jẹ́ ìwòsàn kí kálukú náà kẹ́kọ̀ọ́ kọ́ mọ̀ ọ́ kí ọ̀kan máa gbé agbárí kiri lásán kí ọ̀kan máa ṣe kí ni mo pè kọ́ máa gbágbárí kiri lásán. àfún ajá ẹ pé gbogbo àwọn aráalé àǹtí ìdílé kẹ má pariwo ẹ farabalẹ̀ ẹ jókòó kẹ máa bá mi bọ̀ wá. Kalẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ lọ tọ́jú odidi ahọ́n ajá ẹgbẹ́ ìdùnnú àgbàdá kí lẹ wí ẹgbẹ́ ìdùnnú àgbàdá ẹ wàá lọ wá
ẹnu òpìyè ẹnu òpìyè àwọn ẹlòmíràn máa pè ní ẹnu òpìrì ó dàbí kòbókò àwọn sójà bá mọ wọn pè ní kòbókò òun náà ní jẹ́ bílálá kíní táwọn sójà máa fi lùyàn tí káwéra wo bẹ́ẹ̀ ni òpìyè ṣe rí nù yóò rí tọ́ọ̀lì báyìí bí kòbókò ní rí ìrọ̀ra wa níwọ̀nba ẹ kó gbogbo ẹ̀ sódó ẹ̀dá ẹ̀wọ́ àwọn máa ṣàṣìṣe ọlọ́run ọba nìkan ní ṣàṣìṣe o kìí ṣe jíjó o gígùn ni o torí mo sì gbé síra wọn pé a fi sí inú agbada inú odó là gbé sí torí pé gígùn ni. ẹ wàá lọ wá Egbo tinú pọgbẹ́ kí ni mo pè é Egbo tinú pọgbẹ́ ẹ lọ ọ̀dọ̀ àwọn eléwé ọmọ bẹ́ẹ̀ dóyìnbó ẹ bá bẹ́ẹ̀ lọ ọjà kílẹ̀lẹ́yìn nìbàdàn ọjà Ọ̀rànmíyàn wọ́n tà fún yín bẹ́ẹ̀ bá sì jẹ́ bòdè nìbàdàn náà ní ẹ̀ bá ń bẹ́ẹ̀ bọ́jẹ́ lọ́dọ̀ àwọn eléwé ọmọ bí lájàgbá ìbí bẹ́ẹ̀ mọ gbogbo Ọ̀yọ́ o níbi tí n bá sápẹ́ ẹ̀ bá mi gbà á bẹ́ẹ̀ àwọn ọjà tó wà ní Akẹ̀sán Àjàgbá Àpárá gbogbo ẹ̀ lọ́dọ̀ àwọn eléwé ọmọ ọbẹ̀ kẹ́ béèrè fún Egbo tinú pọgbẹ́ pẹ̀lú ẹnu òpìyè ẹ kó dà sí inú odó ẹ ti kó dà sínú odó ẹ̀rùn àwọn ká ẹ kó sí kílẹ̀ wí ẹ ti kó sí ó yẹ ẹgún gbogbo ẹ̀ papọ̀ ẹ gbọ́ àní ẹgún kúkúná gbáà sọtí kúná ó yẹ ẹfọsẹ dúdú kó ẹ ti fọsẹ dúdú kó ó yẹ kó sínú òkè kan kílẹ̀ wí ẹlẹ́yìn ti kó sínú òkè kan tọ̀ ọ wá kù èyí tá a máa fi sí lójú. Kalẹ̀ nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group tàbí tẹ́ ẹ bá lọ́rọ̀ bòńkẹ́lẹ́ tẹ́ ẹ fẹ́ bá wa sọ ní abẹ́ aṣọ lórí ọ̀rọ̀ ara yín àbí ọ̀pọ̀lọpọ̀ ètò tá a tiẹ̀ ti ṣe sẹ́yìn pé ẹ bá wa ṣe yìí ẹ ràn wá lọ́wọ́ ẹ bá wa ṣe yìí á ṣe ètò torí kẹ́ ẹ máa bẹ̀ wá o kẹ́ bá ní business ẹ máa lọ ṣe é ṣùgbọ́n lómi ń bẹ kò sí ààyè gbogbo ìgbà ní bísí kẹsẹ pé òun náà mewé kẹsẹ pé òun megbò kódà bẹ́ẹ̀ bá lẹ́nu tó mewé gálẹ́gbẹ̀ẹ́ lé yín ẹni ọba yín ṣe é ṣe rí ohun táwa ní ìdí lọ́dọ̀ yín àdúrà
ọ̀tán nọ́mbà wo lẹ lè fi bá wa sọ̀rọ̀ àbí ẹ tí ẹ fẹ́ nǹkan míì láwọn ètò tá a ti ṣe kalẹ̀ ní bóyá bí ìtọ́jú ẹni tí ń wojú olúwa látọjọ́ tó ti pẹ́ àbí ọkùnrin tó jẹ́ pé nǹkan rẹ̀ kò tiẹ̀ lè sílẹ̀kùn débi pé yọ wọlé sọ̀hún tí máa jábọ́ lójú ọ̀nà tàbí sẹ̀ẹ̀kan sùn lọ bọ̀dọ̀ oníṣẹ̀ẹ̀kan sùn lọ tí ó máa janu ìgbà tí ìyàwó rẹ̀ bá ní bàbá ara mọ́ yá bàbá ara mọ́ ẹ má bínú o ìgbà yẹn lọ́kọ rẹ̀ dá ọ̀rọ̀ bọ́ọ̀lù Arsenal lẹ̀ ìgbà yẹn ni wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ Nàìjíríà tàbí ọlọ́rọ̀ Nàìjíríà bí ọ̀pá kúrú mọ́yàwó ẹ̀ kọ́ fọwọ́ wọ lógoro ẹ̀yìn gbogbo àwọn kan báwọn ìtọ́jú ọmọ kékeré àwọn nǹkan téèyàn ṣe fọ́mọ ẹni nítorí àwọn ẹni bíi oríṣiríṣi ẹ̀ka sí wa má gbọ́rọ̀ oògùn owó wá o má gbọ́rọ̀ àfọ̀ṣẹ wá o má bẹ̀ wá nírú nǹkan bẹ́ẹ̀ àníjọ lówó nǹkan rẹ mọ́ nǹkan tí èèfà fàkúfà sínú ayé ẹni òun ni ẹbẹ̀ wá o àṣìdá yín lóhùn nọ́mbà wo lẹ́ẹ̀ fi kàn sí wa +234 80 32 98 32 98 ẹ̀jẹ̀ ń tuwú lẹ́ẹ̀kan sí +234 80 32 98 32 98 ẹgbàá kan sí +234 81 33 155 111 +234 81 33 155 111 ẹgbàá kan sí +234 80 890 38 658 +234 80 890 38 658 ẹjẹ tó fún yín lẹ́sà kan sí àìfilé yìí rẹ̀ lé ṣùgbọ́n ẹjẹ ń fún yín sí +234 81 86 86 98 99 ẹni tó wí +234 81 86 86 98 99 àwọn nọ́mbà Nàìjíríà mẹ́rẹ̀ẹ̀rin nìyẹn ti gbẹ̀yìn yẹn àìfilẹ̀ tẹ́lẹ̀ mọ̀kàn yọ̀ǹda rẹ̀ sí ni pé bàbá pé gbogbo eléyìí tí ò wọlé ọ̀yá pè yín náà ẹ jẹ́ kí n fún yín ní nọ́mbà Kútọ́nù mi àìbá mọ̀ mo lè má sí lórílẹ̀‐èdè Nàìjíríà kí n wà lórílẹ̀‐èdè Benin ẹ pè nọ́mbà Kútọ́nù yìí +229 54 65 1928 +229 54 65 1928 ẹgbàá kan sí +229 54 65 1929 +229 54 65 1929 tẹ́ ẹ bá pe àwọn nọ́mbà mi tí ó bá lọ èèyàn sá pè mí ní WhatsApp Nàìjíríà tẹ́ ẹ bá pe WhatsApp Nàìjíríà mi màá gbé o ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ di onímínì á dára fún wa eléyìí jẹ́ èyí tí tọlọ́sẹ̀ rẹ̀ èwo láàmà wá bù sí lójú èwo láàmà wá bù sí ní ojú fine èèpo kan bẹ tí n bá sọ kò ní jọ wá lójú à ń pè ní jẹ̀bò èèpo igi jẹ̀bò ẹ lọ yóò kúnná ẹ lọ yóò ṣe kí ni yóò kúnná tẹ́bá ti lọ tó kúnná dáadáa tọ́ ẹ máa wá fi sí ojú egbò yìí
ṣẹ́rí tẹ́ ẹ bá lo ọ̀kan látàárọ̀ di ilẹ̀ ṣú tó ní ti jẹ bòyí lẹ́ẹ̀ máa fi sí ní alẹ́ mọ́jú gbádùn mi ṣẹ́rí ọlọ́sẹ̀ yìí ẹ fi ra fẹ́rẹ́fẹ́rẹ́fẹ́rẹ́ ẹ fi ra ní gbogbo ibi tí nǹkan náà wà kódà bọ́ jẹ́ ojú ọfà títí máa ń sùn tipẹ́ àbí pé bákan tí ò yé èèyàn ẹjọ́ ń tọ̀ wọ́n fi ra yóò sọ pé òun dúpẹ́ fún Ọlọ́run eléyìí jẹ́ part 1 tá a kọ́kọ́ sọ nípa àṣírí tí ń bẹ lára ajá àti díẹ̀ lára aṣẹ́ tí ń ṣe nípa pé fífi wo egbò àdá ìjìnà tó gbogbo àwọn tírù nǹkan báyìí bá ń ṣe Ọlọ́run ò bá wa dáwọ́lé wọn nínú omi ara ni nínú ẹ̀jẹ̀ ni nínú egungun ni bá wa dáwọ́lé wọn àìsàn kìí ṣe ohun tá a fi yọ ni ikú àìfi yọ ni ọmọ àìfi yọ ni àlàáfíà àìfi yọ ni Ọlọ́run lọ́ba àgbà òun lọ́ba àlàáfíà Ọlọ́run ojú àánú rẹ̀ má kà kó ní ara ẹnìkọ̀ọ̀kan wa yẹ́yẹ́ wa kò ní yẹ ẹ lẹ̀ wọ́n ní àgbẹ̀ rokoroko fágbẹ̀ bá rokoroko ọ̀kan náà là á fi sípò ẹ̀ gbogbo ẹni tó bá ní tiwa báwo ó di wọ̀ wọ́n máa gbé wọn sin tó òjò kìírọ̀ kó tà sí ilẹ̀ Ọlọ́run o olóore ẹnìkọ̀ọ̀kan wa kò ní tà sí gbogbo wa o á dára fún wa o ara níní gúgúrú ní fíta alágbádá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ara ò ní níyìn o bára bá dé ọ̀gẹ̀dẹ̀ ìgbà tára bá dé ọ̀gẹ̀dẹ̀ lọ́mọ aráyé yàdá tì àsìkò tó bá yá tẹ bá fẹ̀yìntì tẹ fẹ́ jẹ wọn mọ́ ikú ò ní pa yín o ìgbà tí rèké bá gbó sínú rèké ń dùn pé òun ti gbó adùn ti wọnú ayé òun ìgbà náà lọ́mọ aráyé yàdá tì àsìkò tẹ́ ẹ bá ń jẹun ayòyọ̀ yín láwọ́ ilé tẹ ẹkọ́ ẹ̀yìn lẹ́ lóògbó bẹ́ẹ̀ lómi bá kọ́lé àwọn ẹbí ó ti máa sọ àwọn ẹbí ibú wọ́n bá pa á lójijì wọ́n á sì kú rẹ̀ wájú ìta wọ́n tún máa jà sí yàrá àwọn ẹni ibi kò yẹ kó rí bẹ́ẹ̀ ikú tó yáwọ́ kò ní yàwó ẹni kò ní yálé ẹni kọ̀ọ̀kan wa o àsìkò tó ọmọ yín bá jáde ẹ̀kọ́ tó fẹ́ ṣìjọba tó fẹ́ kájé wọlé ayé ò ní fi kú gbóná pa o á dára fún ọ ire 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 kàbìtì 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 ilé ẹni kọ̀ọ̀kan wa tó ẹ̀yìn ẹ̀yàn mi Sunday tí ń bọ̀ wáyé ẹ máa retí mi ní orílẹ̀-èdè Kútọ́nù àdúgbò wo náà ni gbéga kan náà lẹ́yìn ti bá mi lágbára Ọlọ́run tí n bá ti kúrò ní Kútọ́nù tí mo padà sílẹ̀ Nàìjíríà tó Abidjan yá o ẹ̀jẹ̀ àpàdé ní Abidjan ní àdúgbò Sunday sí bẹ̀lẹ̀ ti pàdé bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ire o ire o ire o ire ká àwọn èèyàn tí ẹ máa béèrè wọn ní ewúrẹ́ kì í kéré kọ́ máa lòkù lọ́rùn ayé ò ní sùkùn mọ́ wa lọ́rùn pé táyé ń bọ̀ lẹ́bi tẹ́ ń gbé ní Nàìjíríà ẹ rí ọmọ ìlú Ìṣẹ́yìn ni mí ṣùgbọ́n mò ń gbé abala kan ní ìlú Èkó ní Kòròdú wọ́n ṣàtúwọ̀ mọ́tò tó bá ti dé Kòròdú garage kò ní wọ́n lọ báyé kù bọ́ọ̀lẹ̀ sọ fún mọ́tò kò ní wọ́n bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ń bẹ lọ́dọ̀ ní o kò jù bẹ́ẹ̀ náà lọ kò jù bẹ́ẹ̀ lọ o ebi yóò wọ wọ́sàtì wọ mọ́tò Kòròdú garage àbádìdé Kòròdú garage kọ wọ mọ́tò báyé kú àbá tí ń lọ lójú ọmọ ẹ dákun o Emily lèmi ó ti bọ́ọ̀lẹ̀ o ní ẹgbẹ́ ibi ilé epo díkà mẹ́wọ́n ó ti jà o kò ní wọ́n lọ number 50 Emily street number 50 ibẹ̀ lọ́dọ̀ mi ní Nàìjíríà o tí mo ń gbé o ṣùgbọ́n ní Kútọ́nù dégà kan ni mo sì ń gbé bẹ̀ lọ́wọ́ tọ́ra sì ń wáyé síbò mí o ṣùgbọ́n lọ́wọ́ mo sì wà ńbẹ̀ tó bá ti débi ilé epo ní dégà kan ọ̀nà tó jáde lára ilé epo ní dégà kan máa tọ́ bọ̀ àṣàlẹ̀ kàtíẹ́ ń fún àgọ́sì ìyànà ẹlẹ́ẹ̀kẹrin lápá òsì ní jẹ́ kàtíẹ́ ń fún àgọ́sì wọ́n rọra rìn díẹ̀ bí ẹsẹ̀ bàtà mẹ́fà síwájú wọ apá ọ̀tún rẹ̀ ó rí ilé gíga kan igi kan wà wájú ẹ̀ ó ní ewé wẹ́rẹ́wẹ́rẹ́ hàntògbó kan wà lẹ́yìn rẹ̀ tí í ṣe géètì wọ́bẹ̀ yàrá tó wà ní sàlẹ̀sàlẹ̀ ó ti bá àwọn èèyàn pìtìpìtì wọ́n sanwó káàdì tó dán lóhùn o àdàrà fún wa. ire o ire kàbìtì nílé gbogbo wa o. ìyá ọmọ láàánú dákun má jẹ́ ìjà sílẹ̀ lẹ́yìn rẹ̀ kọ̀nàkọ̀nà àbójú lágbárí àbí mọ́tẹ̀ obìnrin.